Aṣáájú ayédè o, aṣáájú ayédè, aṣáájú ayédè o, aṣáájú ayédè, Jésù Kristi kú àbọ̀, aṣáájú ayédè, ó ti dé. Aṣáájú ayédè o, aṣáájú ayédè, aṣáájú ayédè o, aṣáájú ayédè, Jésù Kristi kú àbọ̀, aṣáájú ayédè, ó ti dé. Bàbá mi mọ̀ wọlé mọ́ rọra. Ẹ̀rù jẹjẹ ọba àkàyà o. Báńtárìtì 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 o. Ìdá méjì ìlú tí wọ́n ń pè lẹ́nìkan ṣoṣo, ìjì bàbá fẹ́fẹ́ ti sọ yẹ́ sóru. Òyìgì igi tí ń jẹ́ gbogbo ìmọ̀. Fákáfìkì fákáfìkì fákáfà. Ààrẹ ńlá bọ̀wọ̀ ọjà lọ́lá, alágbára tó lòdì ọ̀run, alágbára tó dórí ayé pèlè mọ́. Òkò tẹnu bọ́jọ ní yàlàyàlà. Ọba mẹ́jà ayálóló, ayálóló dojú ìjà. Ẹ̀rù jẹjẹ ọkọ̀ Fáráò lọ́jọ́ sí, ọba burúkú sagídí ọkọ̀ ó bókun arẹ́ mi lọ. Ẹ̀rù rẹ̀ yọ mí bà mo gbọ́ ní jìnnìjìnnì. Aṣáájú ayédè o, aṣáájú ayédè, aṣáájú ayédè o, aṣáájú ayédè, Jésù Kristi kú àbọ̀, aṣáájú ayédè, ó ti dé náà, ẹ mọ̀ wárí fún bàbá mi. Olórí ayé mọ̀ wò lẹ̀ mọ́ rọra, ìfàmì òróró tó tayọ tó nítumọ̀ ni mo béèrè fún lọ́wọ́lọ́wọ́. Akọ́dá ayé wá fi yàn mí o, lọ́jọ́ wípé authentic anointing fi yàn mí o, ojúlówó òróró fi yàn mí o, authentic anointing fi yàn mí o, ojúlówó ìfàmì òróró fi yàn mí o, ó fi yàn Èlíjà, ó gbé wá Èlíṣà, ó fi yàn Sámúẹ́lì, ó yàn Dáfídì lábá, authentic ìfàmì òróró fi yàn mí o. Akọ́dá ayé mo bẹ̀bẹ̀, olúdá ayé ṣe mí. Ó gbé wá Èlíjà, ó gbé wá Èlíṣà, ó fi yàn Sámúẹ́lì, ó yàn Dáfídì lábá, authentic anointing fi yàn mí o. Àmín àmín, àmín rà ó bàbá, àmín àmín, àmín rà ó bàbá, ayérayé àṣẹ̀dá ọ̀run o,
dé.